A mọ̀ pé ṣé dáadáa ni. Dáadáa ni o ìyá àgbà. Ẹ kú àṣálẹ́ yìí. Ìtàn wo lẹ ó sọ fún wa lálẹ́ yìí? Ìtàn a máa wun ní gbọ́ lóòótọ́, àmọ́ ẹ̀kọ́ ṣe pàtàkì. Ẹ̀kọ́ ni a ó kọ́ ní àṣálẹ́ yìí. Jẹ́ á fìdí lélẹ̀ ká jókòó. Ìyá àgbà, ẹ̀kọ́ kí lẹ ń kọ́ mi lálẹ́ yìí o? A ó kọ́ ẹ̀kọ́ àwọn nǹkan tí ń bẹ láàrin ìlú tí ń wúlò fún àwọn olùgbé. Àkọ́kọ́ ń bẹ, òun là ń pè ní ilé ìwòsàn, táwọn olóyìnbó ń pè ní hospital. Ilé ìwòsàn ni a ti máa ń ṣe ìtọ́jú àwọn aláìsàn. Ilé ìwòsàn. Bẹ́ẹ̀ ni, ilé ìwòsàn. Èkejì ń bẹ, ilé ẹ̀kọ́. Ilé ẹ̀kọ́ ni wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìgbàlódé. Àwọn ọmọ tó ń lọ sílé ẹ̀kọ́ là ń pè ní akẹ́kọ̀ọ́. Ilé ẹ̀kọ́. Ìyá àgbà, ìyẹn túmọ̀ sí pé akẹ́kọ̀ọ́ lèmi náà o. Bẹ́ẹ̀ ni, akẹ́kọ̀ọ́ nìwọ náà. Ara àwọn nǹkan tó tún wà nínú ìlú tó ń jẹ́ káyé dẹrùn fáwọn olùgbé, òun náà ni ọjà. Inú ọjà ni a ti ń ṣe káràkátà tó ń jẹ́ kí ọrọ̀ ajé ìlú máa dàgbà sókè. Nínú ọjà, a ó máa rí ọlọ́pàá tàbí ọlọ́dẹ tí wọ́n mọ̀ ṣe ìdáàbòbò àwọn nǹkan táwọn èèyàn ń tà àti àwọn tí ń bẹnu ọjà. Ìyá àgbà, ìyẹn túmọ̀ sí pé àwọn nǹkan tí bàámi àti màámi á mọ̀ rà wálé, inú ọjà ni wọ́n ti ń rà á. Ó káre láé. Bẹ́ẹ̀ ni, inú ọjà ni wọ́n ti ń rà á. Bákan náà, a ó mọ̀ rí àgọ́ ọlọ́pàá. Àgọ́ ọlọ́pàá àtàwọn ọlọ́pàá wọ́n wà fún ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Iṣẹ́ ńlá nìyẹn o. Ṣé ìdí nìyẹn tí ojú àwọn ọlọ́pàá fi máa le kó? A mọ̀ pé ọ̀rẹ́ aráàlú ni àwọn ọlọ́pàá. Má ṣe bẹ̀rù wọn. Ojú wa mọ́ le koko torí iṣẹ́ tó gbà, àmọ́ èèyàn dáadáa ni wọ́n. Ẹ ṣé gan ìyá àgbà. Báyìí, èmi náà ti mọ nǹkan tó ń jẹ́ ilé ìwòsàn, ilé ẹ̀kọ́, ọjà àti àgọ́ ọlọ́pàá. Ìmọ̀ lọ fi ìmọ̀ náà dá àwọn ọ̀rẹ́ mi lára yá. A mọ̀ pé bẹ́ẹ̀ ń tiẹ̀ rí. A ò ní rí jù báyìí ní àṣálẹ́ yìí lọ. Orun rẹ̀ là ó sùn o. Ilé ò ní lé wa o. Ọ̀nà ò sì ní nà wa o. Ó dàárọ̀. Ó dàárọ̀ o.